lórí ọ̀rọ̀ tí gbajúgbajà òṣèré èyí tí a mọ orúkọ wọn sí Wálé Akóredé tí gbogbo ayé mọ̀ wọ́n sí Ọ̀kúnnà sọ nípa Alhaji Hakeem Ọlátúnjí Balógun, aláṣẹ àti olùdarí Olasco Films and Records International, èyí tí wọ́n sọ wípé wọ́n ṣe fún àwọn ẹ̀yin tèmi ní bí ọdún bíi mélòó kan sẹ́yìn. Ọ̀kúnnà jẹ́ ká mọ̀ wípé wọ́n níṣe ni fíìmù àwọn kan tí àwọn gbé jáde, èyí tí Olasco Films and Records èyí tí wọ́n bá wọn market tí wọ́n sì bá wọn tà ní ìgbà náà lọ́hùn. Wọ́n ní gbogbo owó tí wọ́n pa níbi fíìmù ọ̀hún, wọ́n ní Olasco fún àwọn o. Wọ́n ní kódà omi ló kéré jù àwọn ò fi rà nínú fíìmù ọ̀hún, nínú owó tí wọ́n pa nínú fíìmù ọ̀hún, torí wípé àwọn kàn fetí gbọ́ ni wípé fíìmù náà tà, ṣùgbọ́n àwọn ò rí kọ́bọ̀ gbà níbẹ̀. Wọ́n ní tí Olasco èyí tó ṣe fún àwọn nígbà náà lọ́hùn, wọ́n ní ó dùn àwọn débi wípé àwọn ò lè gbàgbé láyéláyé, tí ó sì jẹ́ wípé bí ọ̀rọ̀ náà ṣe rí lọ́kàn wọn, wọ́n láwọn ò lè dáríjì wọ́n ẹ̀yin tèmi. Ọ̀rọ̀ yìí tí Ọ̀kúnnà sọ ó lọ káàkiri orí ayélujára. Tá a bá sì gbàgbé wípé nígbà kan náà àwọn òṣèré kan náà jáde tí wọ́n sì sọ̀rọ̀ lórí àwọn mákẹ́tà yìí, bí wọ́n ṣe ń ṣe wọ́n, àti wípé lọ́pọ̀lọpọ̀ gbà àwọn òṣèré yìí jẹ́ ká mọ̀ wípé tí àwọn obìnrin nínú ẹgbẹ́ òṣèré tí wọ́n bá gbé fíìmù jáde, àwọn mákẹ́tà yìí wọ́n á máa fi ìlọ̀kulọ̀ lọ̀ wọ́n wípé àgbà tí wọ́n bá wọn lájọṣepọ̀ kó tó di wípé wọ́n gbé fíìmù wọn jáde. Kódà wọ́n máa ń ṣe débi wípé tí wọn ò bá ti nífẹ̀ẹ́ òṣèré kan tí ó bá fi lè hàn nínú fíìmù tí wọ́n fẹ́ gbé jáde, wọn ò ní jẹ́ kí fíìmù yìí ó tàn káàkiri o ẹ̀yin tèmi. Oríṣiríṣi la ti gbọ́. Kódà arákùnrin tí a mọ̀ sí Austin, ó náà ti fìgbà kan jáde tó sì ṣàlàyé irú wà èyí tó wà ní ọwọ́ àwọn mákẹ́tà yìí. Kódà lára àwọn mákẹ́tà yìí, Austin Emmanuel, ó jẹ́ ká mọ̀ wípé Olasco náà ó wà láàrin wọn. Ẹ má gbàgbé wípé Olasco náà òun náà ló ń darí fíìmù Fúnkẹ́ Akíndélé ní gbogbo ìgbà náà lọ́hùn, kó tó di wípé tá a gbọ́ pé ó ṣẹlẹ̀ láàrin wọn ó tún ṣẹlẹ̀ ẹ̀yin tèmi. Mélòó la fẹ́ wí, mélòó la fẹ́ sọ nínú àwọn òṣèré èyí tó ti jáde tí wọ́n sì ti sọ̀rọ̀ lórí àwọn mákẹ́tà yìí. Kódà ọ̀pọ̀lọpọ̀ jẹ́ ká mọ̀ wípé ṣé ni àwọn mákẹ́tà yìí àtàwọn pòdúsà wọ́n máa ń parọ́ fún àwọn tó bá fẹ́ lo àwọn òṣèré yìí nígbà míì fún eré. Wọ́n sì sọ fún wọn wípé wọn ò ráyè, àbí kí wọ́n sọ wípé ọwọ́ wọn ti kún, pé kí wọ́n lọ lo òṣèré èyí tí ọkàn tí wọ́n bá fẹ́ ẹ̀yin tèmi. Oríṣiríṣi òun la ti gbọ́ kó tó di wípé Ọ̀kúnnà náà àwọn náà jáde tí wọ́n sọ tiwọn níbi ọjọ́ bíi mélòó kan nípa nǹkan tí Olasco Films and Records èyí tí wọ́n ṣe fáwọn. Lọ́wọ́lọ́wọ́ báyìí Olasco náà wọ́n ti wá jáde o, wọ́n ti jẹ́ ká mọ ohun tó ṣẹlẹ̀ láàrin àwọn àti Ọ̀kúnnà. Kódà àwọn náà sọ, wọ́n jẹ́ ká mọ̀ wípé 2 million òun làwọn fún Ọ̀kúnnà nígbà tí wọ́n fẹ́ gbé fíìmù wọn kan jáde, nígbà tí ẹnikẹ́ni gò tí ì mọ̀ wọ́n ẹ̀yin tèmi. Wọ́n sọ̀rọ̀ ilẹ̀kùn nínú fídíò yìí. Ẹ jẹ́ kí èmi àti yín ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí Olasco sọ nínú fídíò yìí. Since then mo máa tún lò wọ́n sí fíìmù. For instance, mo wọ́n láyé kò tọ́ fún láti gangan la fẹ́ lò láti wá travel. Wọ́n sọ fún Ṣàwá Fọlábọ̀dé pé mo dẹ̀ ní máa nǹkan náà tí Báyọ̀ introduce sí mi, ó ṣe yẹ ká lò ká fi ṣe fíìmù yẹn. Ọ̀nà inú fíìmù yẹn náà ní kíní kan, bàbá rẹ̀ ńkọ́, owó náà ní nítorí owó náà, nítorí láti bẹ̀ lọ́lọ́run ti gbàdúrà Alhaji Wálé tó náà fi di ẹ̀ńtọ́ ń pè lọ́tún tí wọ́n ń pè lọ́tún. Ló jẹ́ kí n pòwe pé afọ́jú tó ń fọ̀pá ni gbà tójú ẹ̀ látọ̀ ó mọ̀pá tó ń gáìdẹ̀ ojú ni. Bẹ́ẹ̀ ni Alhaji Wálé láti sọ fún mi pé òun ṣiṣẹ́ fún mi, òun ò mú mi, òun ò ṣe nǹkan kan bẹ́ẹ̀. Lẹ́yìn tí mo kó 2 million fún, láìpẹ́ mo fún àtìsí ilé lówó, àti òun ló gba owó lọ́wọ́ mi 2 million naira láti lọ fi produce fíìmù wá fún mi. Kì í ṣe pé Alhaji Wálé ló fowó fíìmù yẹn lẹ̀. Rárá o, èmi ni mo kó 2 million fún. Ọ̀rọ̀ tá à ń sọ 16 years ago ni o, kì í ṣe sí o. Nígbà tán fi 1,800,000 700 náà fi ń produce fíìmù o. But torí pé Báyọ̀ sọ fún mi pé kí n jọ òun fẹ́ k'Alhaji Wálé fàájà ní kúrò náà tí ẹ̀ jẹ́ èèyàn ní industry.
tó wá gbé nǹkan tó fẹ́ ni òun yẹn báyọ̀ kò sí wàhálà ó dẹ̀ promise mi pé òun á dúró tì mí òun á dúró tì wọ́n òun á bá wọn ṣe bó ṣe tọ́ àti bó ṣe yẹ. I'm talking about 16 years ago ìṣe ìsìn kódà nísìnyí ọba 2 million yóò ṣe fíìmù tó dáa o ká tó wá sọ 16 years ago kẹ́niyẹn wá sọ pé òun ti iṣẹ́ òun mú mi bóyá tán bá dúró níwájú mi pé owó tí mo fún wọn tán bá mú mi ń bẹ̀ tán bá ṣe dáadáa ń bẹ̀ kan wá dó tíwájú kan máa sọ àlejò látijọ́ tí mo ti fún Alhaji Wale 2 million k'Alhaji Wale sọ fún mi pé láìjọ́ tó ti wà dì sí òun ti ya fíìmù tó wọ́ ti 2 million bó bá ya fíìmù pé òun ti fi 2 million ya fíìmù kó wá kó sọ fún wa pé láìjọ́ tí Alasco ti fún 2 million kó lọ fi ya fíìmù lẹ́yìn ìgbà yẹn òun ti ya fíìmù tó wọ́ ti 2 million àbó òun ti fi 2 million ya fíìmù kó wá sọ but ọ̀rọ̀ wọn afọ́jú ni wọ́n tó sọ pàánù nígbà tó ojú wọn là tán èèyàn lè jẹ́ kébì àwa ń ṣe tó máa wá social media láti sọ̀rọ̀ pẹ̀lẹ́kàn kan náà yẹ kí wọ́n máa yànnà náà àwọn nǹkan kéékèèké kan táwọn kan máa lò kí wọ́n lè ba ọlá jẹ́ kò sẹ́ni tó lè ba ọlá jẹ́ àtẹni ó bá bá rẹ̀ lórúkọ jẹ́ lóko Alhaji Wale ọ̀ lè bá lórúkọ jẹ́ lórí mo ràn án lọ́wọ́ ni báwo ti ṣe à ń dẹ̀ living witness mi tó wà mú wá sọ́dọ̀ mi ò mọ̀ wọ́n rí ifo nígbà yẹn Alhaji Wale ò lè dó síbi tí mo bá wà mo fi Ọlọ́run bá búra kọ́sí wọ́n sì wà ní ọ̀pọ̀ mi wọ́n lè ti dàgbà nídìí iṣẹ́ yẹn o kò sẹ́ni tó tí mọ̀ wọn ẹ lọ trace history yẹn ní 16 years ago who is Alhaji Wale then for me giving him 2 million to go and produce a film and now come back kò sí òun ò mú pure water ó bẹ̀rù Ọlọ́run. abẹ́rẹ́ báyìí ọ̀rọ̀ lẹ́gbọ́ yìí kí wàá ní ká sọ nípa tó wà ńlẹ̀ yìí ẹ̀yin tèmi wọ́n jẹ́ ká mọ̀ pé àwọn fún Ọ̀kúnnù ní 2 million nígbà tí wọn ò tí ì jẹ́ nǹkan kan nígbà tí ayé gan ò tí ì mọ̀ wọ́n ẹ̀yin tèmi wọ́n ní ṣùgbọ́n ire tí àwọn ṣe fún wọn wọ́n ní ibi ni wọ́n fi san fáwọn o abẹ́rẹ́ wípé ó gbẹnu tán kí ni tẹ́yìn náà rò lórí ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí àti pé gan pẹ̀lú gbogbo nǹkan tá a ti ń gbọ́ nípa àwọn marketers yìí kí ni nǹkan tí ẹ rò lórí ọ̀rọ̀ wọn gbogbo ìdáhùn yín ẹ fi sí orí comment section ẹ jẹ́ ká jọ sọ ẹ jẹ́ ká jọ jọ ire o.